Adeleke kéde ètò ìgbani-síṣẹ́ tuntun lọ́sùn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nitọ̀ Adémọ́lá Nurudeen Adeleke ti kéde fífagilé ètò iṣẹ́ àwọn ọ̀dọ́ tí wọ́n ń pè ní Ọ̀ṣun Youth Empowerment Scheme (OYES). Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ló dá ètò náà sílẹ̀ lọ́jọ́ 17 oṣù kejìlá ọdún 2010 lásìkò tó fi wà nípò gómìnà, níbi tó ti gba ẹgbẹ̀rún lọ́nà 20 àwọn ọ̀dọ́ síṣẹ́. Lábẹ́ ètò náà, bí àwọn kan ṣe ń gbálẹ̀ ojú pópó làwọn kan ń ṣiṣẹ́ bí olùkọ́, tí àwọn kan sì ń ṣiṣẹ́ àgbẹ̀, àwọn kan ń darí ọkọ̀ lójú pópó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Odidi ọdún 8 Arẹ́gbẹ́ṣọlá ni àwọn OYES yìí fi ṣiṣẹ́, ẹgbẹ̀rún 10 náírà sí lówó oṣù wọn. Bẹ́ẹ̀ náà sì ni gómìnà Gbóyèga Oyètọ́lá tó bọ́ sípò lẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá tún gba àwọn òṣìṣẹ́ OYES púpọ̀ sí i lásìkò ìṣèjọba ọlọ́dún 4 rẹ̀. Ṣùgbọ́n gómìnà Adeleke nínú àtẹ̀jáde tí akọ̀wé ìròyìn ẹ̀ Malam Ọláwálé Rasheed fi síta ṣàlàyé pé òun ti tú àwọn ọ̀dọ́ náà ká láti lè gba àwọn ọ̀dọ́ tí wọn yóò máa jẹ́ ìmọ́lẹ̀ Youth Corps. Ó léyìí jẹ́ ìmúṣẹ ọ̀kan lára àwọn ìlérí tóun ṣe fáráàlú lásìkò ìpolongo ìbò òun, àti pé ó pọn dandan láti wáṣẹ́ fáwọn ọ̀dọ́ torí ọwọ́ tó bá dilẹ̀ lèṣù ń bẹ lọ́wọ́ ẹ̀. Ó ní ọ̀fẹ́ ni wọn yóò gba fọ́ọ̀mù náà láwọn sẹkítẹ́rì àjọba ìbílẹ̀ kó wá wọn bẹ̀rẹ̀ láti ọjọ́ Friday ọjọ́ 17 oṣù kejì ọdún tá a wà yìí. Florence Babaṣọlá ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.